Gẹ́gẹ́ bí olórí ẹbí fún ìdílé Olúgbénga Owólabí, ẹni tí àwọn ajínigbé tí wọ́n lọ gbé ní òtẹ́ẹ̀lẹ̀ ní on the 28th of July ní nǹkan bí aago 8:15 lálẹ́ nílùú Àbá ní Ogbomosho. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, wọ́n fi tó mi létí ní àárọ̀ kùtù ọjọ́ Friday tó jẹ́ on the 29. Wọ́n sì sọ fún wọn pé wọ́n máa pè mí ni. Ìgbà tí wọ́n pè mí ní nǹkan bí aago 3 nírọ̀lẹ́ ọjọ́ Friday tí ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 29 oṣù keje yẹn, a jọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ní 100 million ni àwọn máa gbà. Mo bẹ̀ wọ́n pé 100 million bó la ti fẹ́ rí. Wọ́n ní ohun táwọn máa gbà nìyẹn. Wọ́n láti pé àbúrò mi ti sọ fáwọn pé òun wọ́ọ̀tì 50 million pé òun máa fún wọn. Mo ló kàn sọ ni torí ipò tó wà ó ti wà nú ẹ̀rù pẹ̀lú àwọn kan tẹ́ ń ṣe. Ẹ rí i pé wọ́n so mọ́lẹ̀ tó ní ẹ̀jẹ̀ ò flow lápá àwọn mọ́. Wọ́n lù ú, wọ́n ṣe gbogbo ẹ̀. Gbogbo àti wọ́n ń ṣe léyìí tí wọ́n ń fìyà jẹ inú àkókò yẹn ló ń bá mi sọ̀rọ̀. Pẹ̀lú bó ṣe ń bá mi sọ̀rọ̀, pẹ̀lú ìyà tán fi ń jẹ, ó bẹ̀rẹ̀ sí pé igbá pé àwo. A sọ pé kábòun pé lágbájá, kábòun pé tàmọ̀dù. A sì sá pé gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀. Àwọn náà sì gbogbo á sáwó jọ. Àwọn ọ̀rẹ́ yìí mo láti mọ sẹ́ǹdì clips yìí sí wọn. Gbogbo ẹni tí mo fẹ́ rí pé mo fẹ́ gbowó lọ́wọ́ wọn, ká má sọ̀rọ̀ tó wáyà mo fẹ́ parọ́ gbowó ni. Mo láti mọ sẹ́ǹdì audio message yẹn sí wọn pé ibi tá a bọ́rọ̀ dé rèé o, ẹ ràn wá lọ́wọ́ o, ẹ má jẹ́ kó kú sí inú àkàtà àwọn ajínigbé o. Ojoojúmọ́ a jọ ń sọ̀rọ̀. Wà tó di àárọ̀ ọjọ́ Monday tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹjọ, wọ́n tún pè mí. Wà tí wọ́n tún takú pé owó yẹn tó bá dín kọ́bọ̀ ní 50 million pé àwọn ò ní gbà. Ṣe ni mo bú sẹ́kún bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n pé ẹ dákun, kò síbi tá a ti fẹ́ rówó. Pé mo ti gbé mọ́tò ta, mi ì rí ẹni tí ó rà. Mo ti talẹ̀, mo gbélẹ̀ ta pé mo fẹ́ tà, mi ì rẹ́ni tí ó talẹ̀ tí ó fún mi lówó. Ẹ jọ ẹ gba 5 million torí ìgbà tá à ń sọ yìí 5 million ti pé sínú àkáǹtì tí wọ́n à ń kó owó sí fún àti Ogbénga ní àhámọ́ àwọn ajínigbé. Nígbà tí ó di bí aago 4 nírọ̀lẹ́ ọjọ́ Ajé yìí tí sọjọ́ kìíní, wọ́n bá pè mí pé ṣówó yẹn ti pé, mo ló ti pé. Ṣé màá lè gbé wá lálẹ́? Mo ní ọlùdé wa àwọn ọmọ ọlùdé Ìjírá ọjọ́ kìíní ọdún àwọn ẹlẹ́sìn Islam pé ìjọba declare ọlùdé o, so báǹkì ò sí o. Àti ẹ̀ sáré díẹ̀ a lọ burúdù change. Àwa kò síbi tá a ti lè rí owó tó pọ̀ tó yẹn láàrin ìgboro Ògbómọ̀ṣọ́. Gbénga gan tún bá mi sọ̀rọ̀, ó tún ní kí n lọ síbi kan POS kan níbi trailer park kan l'Ógbómọ̀ṣọ́ pé owó volume owó mọ́ wà níbẹ̀. Adébẹ̀ àti ẹ̀rí tó 100,000 làbá níwẹ̀. Ní sùúrù tó bá dàárọ̀ Tuesday a lọ yanjú ẹ̀. Meanwhile mo béèrè lọ́wọ́ manager pé manager rẹ̀ pé báǹkì wo ni wọ́n ń lò. Ó ní UBA. Good. Mo pe manager UBA. Ìkànnì àwọn operations wọn ní UBA. Mo ní dákun ọ̀sá ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Tana Suits, director of Tana Suits. Ó lóun gbọ́ a nílò 1,000 bá mi arrange ẹ̀ tí ó jẹ́ 5 million. Ó sì ní kò sí problem. Ìgbà tó di àárọ̀ Tuesday yẹn, mo ti ń wọ Ògbómọ̀ṣọ́, mo kọ́kọ́ lọ sí UBA. Ó ní àwọn ti set, but since tèmi ò lákàntì ní UBA, kí n lọ sí Union Bank. Mo lọ ṣe transfer. Ẹni tá a jọ lọ òun lákàntì UBA, mo transfer sí àkáǹtì ẹ̀ kí n tó kúrò nínú báǹkì. Aláàtì yẹn ti dún. Adẹ́gbà wíwá kúrò ńbẹ̀. A lọ ra báàgì àgbà UBA lọ. Bàtà dé UBA, wọ́n kówó yẹn fún wa. Àwùlẹ̀ waste time mọ́. Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó di ọ̀dọ̀ ààfin Alábà ti Àbá. Bàbá ṣé ẹ ti bá wa rẹ́ni tí yóò bá wa gbé owó yìí lọ? Wọ́n ní àwọn táwọn bá sọ̀rọ̀, ẹnì kìíní lòun ó gba 500,000, ẹnì kejì lòun ó gba 300,000, ẹnì kẹta lòun ó gba 200,000. Wọ́n bẹ ẹni yẹn pé kó gba 150. Ó sá fàgídí pé kìíní kan. Inú bá bí ẹni tí ó wà lọ́dọ̀ Alábà ló bá ní wàhálà àwọn èèyàn wọ̀nyí ti pọ̀ jù. Ìdààmú táwọn fámìlì yìí ń dààmú ṣé wọ́n fẹ́ mọ capitalize lórí ni pé ó bá sọ fún Alábà pé òun máa gbówó yẹn lọ pé kò sì ní sí ìyọnu. Ó tán a dẹ̀ ṣètò owó. Èmi fún wọn ní 5,000 pé kán fi rí epo torí mi ìmọ̀gbà tí ìmọ̀ ibi tí wọ́n tún sọ pé torí pé wọ́n mọ̀ taari wọn káàkiri ni
mo nígbà tán bá dé a wá ṣẹ́tù ọlọ́kadà. Mo sì tún sọ fún ẹni yẹn nígbà tó pè níbi kan bí aago 6 àbọ̀ ó tó mo gbé fóònù lé ẹni yẹn lọ́wọ́ tí wọ́n jọ sọ̀rọ̀. Ó ní ká máa bọ̀ sí roundabout tó wà ní Winners Chapel l'Ogbomosho. Nígbà tí ó sì jìnnà sí àbá ẹni yẹn kàn dé títì ni ó sì mú ọlọ́kadà. Ìgbà tó mú ọlọ́kadà ó ní ẹ gbé mi dé cathedral. Ọlọ́kadà sì pé kábíyèsí Alábà pé ẹ gbọ́ ṣé kí n gbé wọn lọ síbi àwọn ní ṣebí sàlẹ̀ ńbẹ̀ náà ni gbé wọn lọ tí o bá ti lọ tẹ bá dé ẹ wá rí mi. Bàtán sì lọ àwo ò mọ ibi tí wọ́n tún darí wọn lọ. Ìgbà tó dé ló ń ṣàlàyé wípé wọ́n ti darí wọ́n darí àwọn sí Ìgbọ́n. Bàtán tún gbé wọn dé darí wọn sí Ìgbọ́n tán wọ́n tún darí wọn padà síbi abẹ́ bíríìjì express ní Ìgbọ́n. Wọ́n tún darí wọn padà sí àgbòrò Ìgbọ́n. Nígbà ya wọn ní kán gbé tọ́ọ̀chì lé orí kán fi lè dá wọn mọ̀ lórí títì. Pàtó kù díẹ̀ tán máa dé tán dẹ́wẹ́ Ẹgbẹ́dá wọ́n dá wọn dúró. Ta ló gbówó wá? Ẹni tó gbówó wá gbówó. Àwọn agbébọn méjì wọ́n dúró tì í. Wọ́n ka owó. Wọ́n rí pé owó yẹn pé. Wọ́n gbé ọ̀kadà. Wọ́n gbé lọ wájú. Ìkànnù wọn tún tẹ̀lé ọlọ́kadà. Ìgbà tí ọlọ́kadà máa débẹ̀ ó ti bá wọn tí wọ́n ti ní kí èèyàn náà kó fẹ̀yìn lélẹ̀ kó kọjú sókè. Ìgbà tí wọ́n fi máa parí pẹ̀lú ẹni tó gbówó lọ wọ́n tún mú òun náà lọ bẹ̀. Ó ti bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti sùn lù sílẹ̀ lẹ̀. Wọ́n bá ní kó náà sùn kó kọjú sókè. Wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ Fúlàní. Wọ́n ti ń sọ Fúlàní lẹ́yìn tí wọ́n sọ Fúlàní tán. Àwọn 4 nínú àwọn tí òun rí torí àwọn 5 ni òun rí. Mo rò pé àwọn 5 àwọn kan ti tún wà níbi tí wọ́n farapamọ́ sí. Wọ́n ní kí wọ́n sùn sílẹ̀. Wọ́n sì yípo síbi orí wọn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí da ìbọn bò wọ́n. Bí wọ́n ti ń yìnbọn yẹn wọ́n ti yìnbọn tán wọ́n ti ń lọ. Wọ́n tún ní ṣéègè. Wọ́n sọ èdè Fúlàní láti sọ wípé wọ́n tún bú wọn pé àkútúkù yín lọ́nà ọ̀run. Lẹ́yìn ìgbà tí wọ́n sọ yẹn tán ẹni tí ó lo tìbílẹ̀ débẹ̀ tó mí gbà tó mí jáde wọ́n gbúrò pé ìràwé ń rú wẹ́rẹ́ wọ́n tún dàbọn bo bẹ̀. Ọ̀rọ̀ àdákẹ́ síbẹ̀. Lẹ́yìn ìgbà náà tó rí pé gbogbo ẹ̀ ti pa lọ́lọ́ tí ò gbúrò kankan mọ́ ó jáde. Jíjáde tí ó jáde ó lóun sáré bí ìṣẹ́jú 3 ó pàdé àwọn ọlọ́pàá kan tí wọ́n ń ṣe checkpoint. Ó sọ fún wọn pé kán jọ̀ kán ràn wọ́n lọ́wọ́ pé bóyá wọ́n sì lè rí ẹ̀mí àwọn èèyàn dù nínú igbó yẹn tó wà níbi ẹ̀yìn Bishop's Court ní Ẹgbẹ́dá. Wọn ò dá lóhùn. Wọ́n ní kó mọ̀ kó bá wọn. Wọ́n bá lọ fẹ́ ara pamọ́ síbì kan. Ìgbà tó tún fara pamọ́ gidi gan kó agbénipa yìí wọ́n tún bẹ̀rẹ̀ sí wá káàkiri tó gbọ́ bí tó fara pamọ́ sí tán pé na him no be him, na him no be him. Ó sá fara pamọ́ ó sá sínú ilé kan. Bàtà ń sọ ìyàgò tí ń lọ síbi aago 11 àbọ̀ sí 12. Bàtà padà débẹ̀ tí wọ́n rí pé èèyàn 4 làwọn yìnbọn mọ́ 3 làwọn bá. Wọ́n bá bẹ̀rẹ̀ sí mú bá dání bí akọ ìdáwọ́ wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí sá wọn yànnàyànnà pé ká tiẹ̀ pa arẹ́ni tó tún ní oore ọ̀fẹ́ láti jí wípé yóò lọ ni. So ibi tí ìròyìn tá a gbọ́ nìyẹn nígbà tí ẹni yẹn dé. A tún wá sáré àpè tá a gbọ́ lórí yẹn a ní ká lọ gbé ẹni yẹn bí tó sápamọ́ sí. Mo pe Àmọ̀tẹ́kùn wọ́n jẹ́ wa. Mo pe Operation Burst wọ́n jẹ́ wa. Ìgbà tán dé ọlọ́pàá tí mo pè wọ́n tiẹ̀ dá wa lóhùn. Bàbá gbéra ká kúkú lọ bá ọlọ́pàá ní station. Àwọn local vigilante náà wọ́n tẹ̀lé kábíyèsí Alábà wọ́n lọ síbẹ̀. Dípò kí wọ́n jáde wá kí wọ́n lọ ṣiṣẹ́ wọn kí wọ́n wo kí ló ń ṣẹlẹ̀ lóòótọ́ ká tiẹ̀ rescue kán wò bóyá lè rẹ́ni rescue níbẹ̀. Wọ́n láwọn ò lè wọgbó lóru yẹn. Dípò bẹ́ẹ̀ òru yẹn náà ní kán máa make statement kán máa kàkọ́lẹ̀ pé kí ni wọ́n rí kí ni wọ́n ṣe gbá kí ni wọ́n ṣàwò. Bí Mr. Alak ẹni tó bá wa gbé owó lọ bó ti kọ statement kábíyèsí Alábà àwọn náà kọ statement bó ṣe di pé wọ́n rárí dájú nìyẹn kán tó padà dé láti wá fún mi lábọ̀ pé àbúrò mi ti dẹni ọ̀run àti Deborah Ọ̀pádélé àti ọlọ́kadà alága ọ̀gbọ́n ọlọ́kadà tí ó gbé wọn lọ. So bọ́rọ̀ ti rí nìyẹn. Owó tá a sì gbé lọ Alábà ò tiẹ̀ rí sójú. Kọ́dà ẹni tó gbówó lọ kò rí sójú. Ìgbàgbọ́ ni gbogbo wọn bá mi lò torí pé èmi ṣàkàn wọn kàn bí wọ́n kàn bí mi pé sówó sá ti pé mo ló ti pé. Kọ́dà wọn ò sí ìwò. Fún Alábà ní 10 million o 5 million òun náà ni 5 million òun náà ni
a sì la gbé lọ síbẹ̀ so ó jẹ́ bí ó ṣe jẹ́. Adésínà Òkìkí Ọláròléwò lórúkọ mi. Fídíò tẹ́ àwọn yẹn máa continue láìpẹ́ yìí, ṣùgbọ́n mo fẹ́ rán yín létí wípé Yorùbá remedy for hypertension, Yorùbá remedy for diabetes, prostate cancer, jẹ̀dí, ẹni tó lóko kékeré tó fẹ́ jógun sí, àti àwọn míì náà kódà tó fi mọ́ Yorùbá remedy for ìdákọ́lẹ̀, gbogbo ẹ̀ pátápátá láti ṣe sílẹ̀ tẹ́yìn náà lè rà láwọn owó kéékèèké tẹ́ bá nídẹ̀. Ẹ̀yin náà pè sórí àwọn nọ́mbà tó wà lójú screen yẹn tàbí kẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́ text message. Ẹ gbádùn fídíò yín kẹ̀sì mi ṣọ̀pẹ́ ṣe. Ìgbà tó di pé mo fẹ́ kúrò ní Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ kejì tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí í ṣe ọjọ́ Wednesday, ìgbà táwọn ọmọ LAUTECH bẹ̀rẹ̀ sí riot tí oríṣiríṣi fẹ́ máa ṣẹlẹ̀, àwọn ẹ̀kan wá wọn náà fẹ́ jó ààfin Alábà. Kí ló dé tí ẹ fi jó ààfin Alábà? A kà ṣàkíyèsí wípé èmi ń ṣe kọ́ lọ́wọ́ sí àwọn ọmọ mi ti gbọ́ pé Ògbómọ̀ṣọ́ ti dàrú. Ìgbà táwọn fámìlì ń pè mí, ìgbà tí a kọ́kọ́ gbọ́ náà ní dádì kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, mo ní èmi náà ò mọ̀ o pé bóyá ìbọn ní ẹ̀yìn ni o bí nǹkan kan ni wọ́n yìn. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni mo gbọ́ pé ṣe ni wọ́n sọ òkúta mọ́ géètì Alábà pé kọ́ sá sílẹ̀kùn àwọn fẹ́ wá tákù mi nínú ilé tó láti mọ̀ pé ààfin Alábà ni mo wà. Lẹ́yìn ìgbà yẹn ni mo get in touch pẹ̀lú àwọn òṣìṣẹ́ agbófinró tí wọ́n ṣètò láti wá gbé mi kúrò ní ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn sójà àwọn ni wọ́n wá fún rescue. Wọ́n dẹ̀ sọ pé kí wọ́n tó gbé mi kúrò lọ́dọ̀ Alábà kí wọ́n rí i pé wọ́n ya fọ́tò kí wọ́n hand me over fún agbófinró tó jẹ́ àwọn sójà. Mo fi lọ sùn lọ́dọ̀ wọn mọ́jú kí n tó gbéra kúrò ní Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ Thursday kí n tó torí èmi gan ni bá gbówó yẹn lọ fúnra mi, ṣùgbọ́n ẹ̀rù bà Alábà pé a ti jọra jù èmi àtàbúrò mi wípé kọ́mọ́dé pé wọ́n tún mú èmi náà lẹ̀ àti ẹ̀rọ inú pé wọ́n lè pa wá pé wọ́n kàn tún mú èmi náà lẹ̀ ni pé ta ni ó wà máa ṣe wàhálà pé èmi nìkan ni mo wà nílé nínú àwọn ọmọ ìyá mi. Àwa mẹ́rin ni ẹ mọ́ tẹ́tí sí ìròyìn òfegè tó ń lọ káàkiri. A ní ẹnikẹ́ni nínú ìdílé wa tó ń jẹ́ Fẹ́mi Owólabí tí àwọn ọlọ́pàá ń sọ ní ìsìn tàbí àwọn tẹ́ bá worí òkè rìpọ́ọ̀tì yẹn wọ́n kọ síbẹ̀ pé Arewa Republic Post, àyíká sọ pé Arewa Republic News, èyí tó fi hàn pé ète ni láti dojú àwọn èèyàn kúrò lára àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí. Ìgbà tí mo bi ẹni tó gbé owó lọ ta àwọn wo ló rò pé wọ́n ní Fúlàní ni wọ́n sì ń sọ Fúlàní lẹ́nu làwọn tó ṣiṣẹ́ yìí àwọn agbé nípa yìí. So ó jẹ́ bí ó ṣe jẹ́. Èmi ìbárọ̀jọba kán bá wa ró àwọn gbófinró lágbára. Àwọn èèyàn wọn ti wọlé sí wa lára onílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, ẹ̀yin kábíyèsí ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà, ẹ jẹ́ ká mójútó ààbò ara wa, ẹ jẹ́ á padà sí tìbílẹ̀. Tí kò bá sí tìbílẹ̀, irú ẹni tó lọ tó bọ̀ yẹn, ẹ jẹ́ àbátí rí ẹni kíkú ewu. Ẹ jọ̀ọ́ gbogbo ọkùnrin tó bá ti tó bí ọmọ ọdún 5 sókè, ẹ jẹ́ ká máa gbìyànjú fún wọn. Then ìjọba ẹ jẹ́ á mójútó ẹ̀kọ́ yunifásitì. Ọmọbìnrin tí wọ́n gbé pẹ̀lú ọ̀gá rẹ̀ yìí torí wàhálà ASUU strike tí ó wà lọ́wọ́ ló fà á tó fi di pé ó lọ wáṣẹ́ online ló apply fún iṣẹ́ yìí tí wọ́n fi fún un. Ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kò tí tọ́ ọjọ́ tó pọ̀sẹ̀ 3 náà ni ó ṣe interview online ló ṣe, wọ́n test ẹ̀ láti ìlú èbó ó sì gbàṣẹ́ kó tó di pé kínní. Ọmọ ìjọ Baptist ni Lydia ni nínú ìjọ First Baptist Church Àbá. Ẹni tó gbọ̀kadà náà ọmọ ìjọ Baptist ni. Ẹni tó ní Tana suit tó jẹ́ àbúrò mi ọmọ ìjọ Baptist ni. Ìdílé oníwàásù ìjọ Baptist ló ti wá nílùú Fìdítì, ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ ló ti ṣe kékeré. Federal Government College ló lọ, ó sì nífẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ púpọ̀. Ìyá wa àgbà òun ló wá láti Ògbómọ̀ṣọ́ ìsàlẹ̀ àfọ̀n ilé ìgbàgbọ́. Ìfẹ́ tó ní sí Ògbómọ̀ṣọ́ ló fi ń ronú pé kóun wá dá iléeṣẹ́ sílẹ̀ ńbẹ̀ tó Ọlọ́run sì fún ní oore ọ̀fẹ́ láti ṣàṣeyọrí. Ó tún ní oko ní Ọ̀tẹ́ tó jẹ́ oko màálù, oko ewúrẹ́, ó tún níbi tó ti ń sìn gbìn. Mi gan ti lọ wo bẹ̀. Iṣu tó wà nínú ebè ó fẹ́ tẹ́gbẹ̀rún 2 tí wọ́n gbé kalẹ̀. Ṣùgbọ́n pàtẹ́ mi wá lọ àjọta sí ara. Níṣe tó wálé mi tí ì rí sójú òkú rẹ̀ ni mo rí. Torí pé èmi máàkì WAEC lọ́wọ́ ńgbà náà mo sì ní mi ilé sunta. Torí gbà tí ó dé ẹrù rẹ̀ ò dé pẹ̀lú ẹ̀, wọ́n wá pè pé kó padà wá gba ẹrù ẹ̀ ní on the 22nd kó padà sí Èkó sí airport. Ìgbà tó tún débẹ̀ bágéèjì ẹ̀ 2 ni wọ́n rí, ó tún kẹyọ kan. So ọ̀rọ̀ rẹ o, ẹ gbà wá o, ó ti dé o,
àmẹ́ni tí ó kàn lọ́la o. Gbogbo olórí ìlú, àwọn ọ̀tọ̀kùlú ìlú, gbogbo alágbára, gbogbo ọdẹ, ẹ má jẹ́ ká háwọ́ oògùn, ká háwọ́ tìbílẹ̀, ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa, ẹ jẹ́ ká tọ́jú àwọn ọ̀dọ́. Ẹni tá a ní kó lọ sẹ́lẹ́yẹlé kó lọ síbẹ̀ àti ìgbọ́ àbọ̀ lẹ́nu ẹ̀. So bó wá jẹ́ pé wọ́n bá tiẹ̀ mú yàn, ó yẹ kán ti pè mí, ṣùgbọ́n títí di bá a ti ń sọ̀rọ̀ yìí, aago 7 àbọ̀ alẹ́ la wà yìí, èmi ò tí ì gbọ́ ìròyìn kankan pé wọ́n mú ẹnìkan. Àbúrò àìríra ni pé wọ́n kó àti mánéjà rẹ̀, kábíyèsí alábà, àti ẹni tó bá wa gbé owó lọ, wọ́n wá sí Ìbàdàn lónìí láti wá make statement. Wọ́n sì sọ pé kèmí náà wá lọ́la kí n kó àwọn fóònù rẹ̀ wá pé bóyá àwọn lè rí àwọn àjọsọ òun àti àwọn kan tí wọ́n rò pé ó lè fún wọn ní lead láti mọ̀. Ṣùgbọ́n èmi ti jẹ́ kó mọ̀ pé kí wọ́n mọ̀ yìí pé kì í ṣe ọ̀rọ̀ ẹbí lélẹ́yìí, àwọn Fúlàní pọ́nbélé àwọn ni wọ́n ṣe iṣẹ́ yìí.